Ẹ̀yin tèmi ẹ káàárọ̀ ẹ káàsán ẹ kálẹ́ níbi tí wọ́n ti náfàá láti máa wo ètò yìí. Orúkọ tèmi ò yí padà, Kẹ́mi Bùkọ́lá ni orúkọ tèmi ń jẹ́. Adẹ̀kú bó ṣe ń lọ, mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin màmá mi pátápátá tẹ́ ń bá mi rajà lágbára lọ́wọ́ Ọlọ́run, bí tẹ́ ti ń mú owó tẹ́ ń fi ń rajà ní iṣẹ́ Kẹ́mi Fashion Empire lágbára lọ́wọ́ Ọlọ́run, àgbà náà ò ní wọbẹ̀ lágbára lọ́wọ́ Ọlọ́run. Ilé iṣẹ́ Kẹ́mi Fashion Empire ẹ mọ̀ pé oríṣiríṣi aṣọ là ń ta voile lace, Swiss lace, dry lace, Ankara. Ẹ bá fẹ́ mú aṣọ fún ṣíṣe yín, ẹ fẹ́ ṣènáwó ni, ẹ kàn sí iléeṣẹ́ wa ń bí. Adẹ̀ ń ta àwọn jewelries oríṣiríṣi, àwọn ready to wear gown, lace àti Ankara, gbogbo ẹ̀ là ń tà iléeṣẹ́ Kẹ́mi Fashion Empire àti tọ̀bá lóríṣiríṣi. Lágbára lọ́wọ́ ojú òní tí èmi àti yín lágbára lọ́wọ́ ọdún tá a wà yìí a ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. Ayọ̀, ìdùnnú, ìgbéga, oríire la máa fi parí ẹ̀. Oríire tá a fi bẹ̀rẹ̀ náà la máa fi parí ẹ̀ tọmọtọmọ tẹbí tará wa. Iléeṣẹ́ Kẹ́mi Food Mart, iléeṣẹ́ Kẹ́mi Food Mart ẹ wá bá a dòwò pọ̀. Gbogbo àwọn tó ti rajà lọ́wọ́ wa náà kan sára sí wa, tó gbogbo ọjà wa kọ̀ǹfàmù ni. Bẹ́ẹ̀ ni mo sọ fún, gbogbo ọjà wa kọ̀ǹfàmù ni. Ẹ wá bá wa rajà, ẹ wá ra oúnjẹ, ẹ wá ra ọ̀fadà rice, ẹ wá ra èlùbọ́ gbódo, that's èlùbọ́ ọ̀gẹ̀dẹ̀, èlùbọ́ iṣu nìyẹn. Èlùbọ́ ọ̀gẹ̀dẹ̀ wà, láfún wà, a ní lẹ́bú, gàrí lẹ́bú, a ní gàrí ìjẹ̀bú, a ní yẹ́lò gàrí, a ní epo confam epo, a ní irú gbígbẹ àti fresh one. A dẹ̀ ní ẹ̀wà olóyin, ẹ̀wà tá a ti bá yín bó tẹ́lẹ̀ fi ṣe mọ́ínmọ́ín, ìyẹn náà wà. A dẹ̀ ní àwọn ẹja, a ní edé tá a ti lò, a ní edé ilé àwọn ńláńlá yẹn náà wà. A dẹ̀ ní ata gúngún, ata kẹmẹrú pẹpẹ náà wà. A dẹ̀ ní ọ̀gbọ̀nọ̀, a ní ẹ̀gúnsí. So gbogbo gbogbo ẹ̀kọ́ la máa rántí. A ní tàìbókà, a ní tàìbókà. So a dẹ̀ ní ògì yellow, ògì white, ògì bàbà. Èmi fúnra mi ni mo ṣe o, jẹ́ pé bí mo kódà kan fresh one a máa bá yín sa, a máa sa, kódà gbogbo yẹn náà la ń ṣe lọ́wọ́ báyìí. So gbogbo ẹ̀ náà ni ẹ máa ríra. So ẹ bá dẹ̀ ti rajà yín tán, kí ló tún kàn? A bá yín gbé ọjà yín. Kẹ́mi logistic ìyẹn náà wà. Ọlá yín ni, ọlá Ọlọ́run àti ọlá ẹ̀yin màmá mi yẹn. Ẹ̀yin màmá tó jẹ́ pé tí ẹ bá fẹ́ ní ọjọ́ tí táwọn màmá mi gbọ́ pé Kẹ́mi Kọ́lá fẹ́ máa tó oúnjẹ, ó tún ní logistic o, ẹ bá rí báwọn èèyàn ṣe pè mí. Àwọn èèyàn láìkì nǹkan tó dáa o. Lágbára Ọlọ́run gbogbo ẹ̀yin tẹ́ nífẹ̀ẹ́ nǹkan tó dáa yẹn, àwọn ọmọ yín níbi tó ga jù láyé lọ́nà máa bá mi gbé wọn sí. Bẹ́ẹ̀ ni wọn ò ní ṣubú da ẹrù ògo nù. Ògo tí wọn ò rí lò nílé yín, àwọn ọmọ yín máa lò ó. Torí ó dáa kí inú èèyàn dá kó máa dùn sí nǹkan tó dáa. Àwọn màmá yẹn lọ́ ń pè mí, mo yá kan tẹ̀ wà ṣe ló kọ́ fi voice note ránṣẹ́ tó kọrin lágbára lọ́wọ́ Ọlọ́run. Ọ̀rọ̀ bí ìgbéga, bí ìdùnnú, bí orin kò ní tán nílé yín. Ẹ ní sunkún, ẹ ní pòṣé. Gbogbo ẹ̀yin tẹ́ nífẹ̀ẹ́ mi yẹn ni o, tẹ́ nífẹ̀ẹ́ Ọlọ́run lára mi, ẹ ní pòṣé láyé yín. Ẹ wá bá a dòwò pọ̀. Ìyẹn náà nǹkan tẹ́ lè ṣe tẹ́ mọ́ tẹ́ pé inú mi máa dùn délẹ̀ ní kẹ́ ẹ rajà, àbí kẹ́ ẹ rajà, ẹ lè rajà anywhere. Àbá yín gbé. Kódà lẹ́nu gbàtà bẹ̀rẹ̀ ní ìsìn, adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ẹ̀nú ẹ̀gbọ́jà yín wà láàrin Èkó. Ẹ bá fẹ́ gbé ẹni ẹrù àti ọ̀kadà wà, ẹ pè wá. Kẹ́mi Bùkọ́lá o, afẹ́gbẹ̀rù láti Lẹ́kí o. Kẹ́mi Bùkọ́lá o, afẹ́gbẹ̀rù láti Ọjọ́ta o. Kẹ́mi Bùkọ́lá o, Ogun State. Gbogbo ìwé ẹ̀ ló ti pé. So iṣẹ́ ti bẹ̀rẹ̀. Mo dúpẹ́ lọ́wọ́ yín o, mo dúpẹ́ lọ́wọ́ yín o, mo dúpẹ́ lọ́wọ́ yín o. Iṣu ọmọ á jiná fún yín jẹ o. Iṣu ọmọ á jiná fún èmi àti yín jẹ o. Ní mo sàárè ọmọ o. Ìdùnnú ló máa kò ní tọ́nú lé gbogbo wa o. Òun la máa rí. Ẹ ṣé o. So ẹ pè nọ́mbà wa 08022111530 08022111530. Nọ́mbà mi nìyẹn. Ẹ bá fẹ́ gbé ọjà lọ sí Amẹ́ríkà ni o, London ni o, Germany ni o, anywhere. Iléeṣẹ́ Kẹ́mi logistic á bá yín gbé débẹ̀. Ẹ ṣé. Ọ̀rọ̀ tí mo fẹ́ sọ lé ní ó pọ̀ nípa awuyewuye tó ń lọ lọ́wọ́ náà ni mo fẹ́ dá sí. Ṣé mọ̀ pé
mélòó gan la fẹ́ sọ náà ọ̀rọ̀ tí ọjà wa gan àti sọ lórí ẹ̀tàn tó bẹ̀rẹ̀ máa fi rí pé àti máa dá sáwọn ọ̀rọ̀ tó ń lọ yẹn torí mo wò pé rubbish òun àwọn ọ̀rọ̀ yẹn torí nǹkan tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà ń sìn ó yẹ gọ́gọ́gọ́ ló yẹ ká gbájúmọ́ nǹkan tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà ń sìn ó ló yẹ ká gbájúmọ́ mo fẹ́ sọ fún yín pé ìyà tó ń jẹ àwọn èèyàn Nàìjíríà ń sìn báàgì ráìsì ó ti di 71,000 last week ni wọ́n ìpè ní 58 ní àárọ̀ ó ti di 71,000 ṣé ìyẹn ni ó kàn wá àkọ́tí ẹ̀ wá ọ̀rọ̀ tí ò dá létí èpè ṣé òun ló yẹ ká máa ṣe online nǹkan tó yẹ ká máa ṣe ká fàdúrà ran ìjọba yìí lọ́wọ́ àwọn tó wá lè bá wọn sọ̀rọ̀ tí èmi bá sọ̀rọ̀ tí wọ́n bá sọ̀rọ̀ tí gbogbo ọjọ́ bá rí pọ̀ ọ̀rọ̀ wa ọ̀rọ̀ kan náà náà sọ ó ṣeé ṣe kí wọ́n gbóhùn wa kí nǹkan tó ṣẹ̀ṣẹ̀lẹ̀ kí gbogbo ẹ̀dẹ̀ kó yí padà sí dáadáa àpò cement ní ìsìn ó ti di 7,000 plus ọjọ́ wo la fẹ́ ṣe yẹn dà ó yẹ kó jẹ́ pé nǹkan tó yẹ ká máa rò nìyẹn bí Nàìjíríà ṣe máa dáa tá a máa bá àwọn ìjọba sọ tẹnu wa máa kò ṣùgbọ́n ìrírọ́ ìyẹn kọ́ ló kàn àwọn èèyàn míì torí àwọn èèyàn míì kan tó bá tẹ̀ ti jẹ tán ti yó gan kò kàn wọ́n pẹ̀ wọn ní táìmù pẹ̀lú èèyàn míì kò dẹ̀ kó rí bẹ́ẹ̀ tí n bá jẹ tí ẹnìkejì ń bá jẹ tẹ́bi ò bá pa gbogbo wa ìyẹn gángan lọ́kọ̀ wa náà máa fi balẹ̀ àmọ́ kí n jẹ kí n yó kí n máa bì kí ọmọ tó wà lẹ́gbẹ̀ẹ́ mi àwọn tó wà lẹ́gbẹ̀ẹ́ mi kí ìyà máa jẹ wọn kó dáa bẹ́ẹ̀ mi tí mo ṣe wà ní ìsìn wọn bá tẹ́mi náà ni mo fi ń ràn àwọn èèyàn lọ́wọ́ mi ní parọ́ fún yín ẹ wo àwọn àgbàdo tí mo fẹ́ ṣe àwọn ògì yẹn nìsín mo pa àwọn èèyàn tí mo mọ̀ pé ó kù díẹ̀ káàtó wọ́n bá dẹ̀ ṣe tán mo metí mo fún wọn a fẹ́ gbogbo àwọn ọjà tá a rà yẹn a fẹ́ ṣa ẹ̀wà ni a fẹ́ ṣa ráìsì ni mi ń ṣe fúnra mi màá pa àwọn èèyàn mo dẹ̀ mọ̀ pé àwọn èèyàn náà ṣe kò ṣe bó jẹ́ wọ́n ní àmọ́ fún àwọn ọmọ wa jẹun ẹ jẹ́ kí gbogbo wa náà máa ṣe bẹ́ẹ̀ ju pé ká wá sọ̀rọ̀ láì ká máa ṣépè fúnra wa ká máa ṣépè fọmọ ara wa mo rí mọ̀ pé ìyẹn kò mú ọpọlọ wá lágbára lọ́wọ́ Ọlọ́run nǹkan tó le láìpẹ́ láì jìnnà ó máa dẹ̀rọ̀ tó bá ń ba lọ báyìí di December nǹkan máa dàrú o nǹkan ò dẹ̀ ní dàrú lágbára lọ́wọ́ Ọlọ́run mo mọ̀ pé Ọlọ́run á dá sọ̀rọ̀ Nàìjíríà ọ̀rọ̀ tí wọ́n fẹ́ sọ nípa èèyàn tó ló lọ sí Èkó Balógun tó epo lọ jalè tí ẹ bá wo fídíò ẹ̀ dáadáa kò nídìí ká máa rojọ́ kò nídìí ká máa pariwo tí èmi tí mo bá ń parọ́ fún yàn tí mi bá mọ̀ pé mo ń parọ́ ẹni tó ń parọ́ fún ó gbọ́dọ̀ mọ̀ òun lọ̀rọ̀ yìí èmi gẹ́gẹ́ nǹkan Kẹ́mi Bùkọ́lá mo lọ síbì kan wọ́n wá mú mi pé mo jalè díwẹ̀ tí máa fi ṣe ẹ mọ̀ pé màá fara yà mo jalè kẹ̀ èmi kódà ẹ máa pe fóònù bọ́jà ọkọ mi ni máa pè bọ́jà àmọ́ ẹ máa wù àbùkù máa kàn mí bíbá yìí àìkọ́ báyìí máa ṣe mí kí lè léyìí ṣùgbọ́n wọ́n fò lè lọ mí ni mo wá èmi tẹ́ pé bá dé online tí máa ṣe bí ìwèrè tẹ́ pé èmi gan mi ò gbàgbọ́ tẹ́ pé mo kí wọ́n fò lè lọ mí kí wọ́n máa ṣe gẹ́gẹ́ tí àwọn tó ní làákàyè àwọn tó bá ní làákàyè ni mo ń bá sọ̀rọ̀ o mi ò bópònú sọ àwọn tó bá ní làákàyè wọ́n á mọ̀ pé wọ́n á mọ̀ òótọ́ tó wà láàrin yẹn èmi ò lè sọ pé èèyàn kan jalè torí kò ṣojú mi kò lè ṣojú gbogbo èèyàn bọ̀ ní ẹlẹ́tẹ̀ mi rí náà láì yẹn o ẹ fi ọgbọ́n ẹ fi mọ ibi tí ọ̀rọ̀ yẹn ń lọ èèyàn ò lè fò lè lọ mí níbẹ̀ yẹn kẹ́ ẹ tó 20 ẹ lè pààyàn sẹ́ kẹ́ ẹ tó 100 ẹ lè pààyàn sẹ́ máa ń jáde sáàrin yín ọ̀rọ̀ tí máa sọ gan-an ó fò lè lọ mí ó lè ó ṣe kan tó dà mi wá lè wá kúrò ń bẹ̀ kí wá dé online kí wá máa fọ́nbù kí máa fara ya ń bẹ̀ kí wá máa ẹni inú ẹ jẹ́ ká mọ̀ ọ̀kan tá à ń ṣe náà ẹ má jẹ́ ká máa mo ti máa ń sọ pé àwọn èèyàn tó wà online tá bá ti láìkè èèyàn kẹ́niyàn pààyàn wá ní ara o kẹ́jẹ̀ wà lọ́wọ́ ẹniyẹn wọ́n á ní blood tonic ló wà bẹ́ẹ̀ blood tonic ni bóyá kíní blood tonic tó rà lánàá bóyá ló dà sáṣọ ẹ ẹni bẹ́ẹ̀ niyẹn ló pa ẹniyẹn o bọ̀ nítorí pé ìfẹ́ ta ni sí òun ló dẹ̀ ń ba Nàìjíríà jẹ́ nǹkan tó ṣẹlẹ̀ sí wa lé ní ìfẹ́ àníjù kí ọ̀tọ̀ ní ìfẹ́ ọ̀tọ̀ ní ẹni tí ẹni yìí
ṣé nǹkan tó ṣe yìí ṣé òótọ́ ni lẹ́yìn lóòótọ́ mo lè nífẹ̀ẹ́ o but òótọ́ màá sọ mo lè nífẹ̀ẹ́ nìyẹn o but òótọ́ tí n bá nìyẹn màá sọ o torí kí ni torí ọ̀nà tó wà lókè yìí kó má bàa dá wa lẹ́jọ́ nígbà tó wá mú wọn ní ọjà nǹkan náà wá ṣe smẹ̀ náà ṣe smẹ̀ ló wá di pé àwọn èèyàn ló wá ń sọ̀rọ̀ ẹ wá débẹ̀ ẹ wá lọ bóyá wọn lọ halẹ̀ máwọn ènìyàn ni ní àtúnkẹ́ kọjá lé kíní kan o kò sẹ́ni tí ò mọ pé ká fi ẹran sẹ́nu ká wá tì kò sí so lídìí èyí ká tún wá rí àyè ká ti máa wá ká ti máa wá ẹ̀rọjú kiri ìgbà tẹ́ tún máa sọ lágbájá ló ràn àwọn kan ló ràn wá àwọn kan náà ṣe kinní kan àwọn kan ló ṣe kinní kan àwọn kan ló set up tí èèyàn ò bá rìn bèbè nǹkan wọn ò lè set ẹni up. Number one ẹni tí ẹni ó set ẹni tó ló lọ jalè yẹn tó ló ṣe fake transfer yẹn ẹni yóò mọ̀ pé ó ń lọ bẹ̀ ní gbogbo ní Nàìjíríà àwọn ẹgbẹ́ onítọ̀ tó jẹ́ kàtígórì wọn tó wà nínú tó jẹ́ set mélòó nu wọn ló ń lọ sírú bẹ́ẹ̀ yẹn tẹ́ lè rí wọn mi ò tí ẹ lè bá wọn pàdé ọmọ bọ́n ṣe ń ṣe láìfù wọn ẹ wá sọ pé èèyàn kan ló set it up ẹ má jẹ́ ká máa parọ́ ojúkorojú ẹ má jẹ́ kí a máa parọ́ ojúkorojú torí bẹ́ẹ̀ ní ṣe kí máa fẹ́ bá yín dá sọ̀rọ̀ tí ẹ máa ń sọ because ìgbà míì èèyàn míì á sọ̀rọ̀ báyìí inú á dẹ̀ máa bí mi inú á dẹ̀ máa hun mí pẹ̀ ṣé kódà àwọn ọmọdé òde sínú àwọn tó ń sọ̀rọ̀ àwọn àgbàlagbà ló wà bẹ́ẹ̀ àwọn àgbàlagbà ló wà bẹ́ẹ̀ nínú àwọn ọ̀rọ̀ tó máa ń sọ kiri ni àwọn àgbàlagbà mi ìrọ́mọdé kan tó máa sọ nǹkan ṣẹlẹ̀ ẹni tí ò mọ ọwọ́ tí ò mẹsẹ̀ ẹ lóun ló lọ sẹ́ẹ̀tì up ṣó sọ fẹ́ nìyẹn pé àmọ́ ń lọ bí báyìí mo fẹ́ lọ ra nǹkan o àbí mo fẹ́ lọ ṣe transfer báyìí o àbí ìgbà tẹ́ni tó ń lọ bẹ̀ tó bojú bí ẹlẹ́hà bọ́ọ̀ lẹ́ni tí wọ́n jọ ń jà nǹkan ṣe máa mọ̀ pé ó ń lọ bẹ̀ àwọn tó lọ́ra jà gan gbọ́dọ̀ máa ń pẹ́ nǹkan tó ṣẹlẹ̀ gan wọn ò lè mọ̀ pé irú ẹni báyìí wá sírù bẹ̀ yẹn èyí ká mọ̀ ọ̀rọ̀ kó tẹ́kọ̀ tó ṣe because ṣé ẹni tí a bá ṣe ń parọ́ mọ́ra wa báyìí ẹ̀ṣẹ̀ ni mo máa sọ fún yín kí àwòrán bẹ́ẹ̀ kẹ́dẹ̀ máa parọ́ mọ́ ẹ dẹ̀ mọ̀ pé irọ́ ni lẹ́ ń pa fún ẹni yẹn ẹ dẹ̀ máa parọ́ mọ́ ṣé ó yẹ kó rí bẹ́ẹ̀ ìyẹn lọ bẹ́ẹ̀ o mo tún wá ráwọn èèyàn kan wọ́n wá jáde bí ká jà bí ká kú kọ́ kò yẹ kẹ́ ẹ máa ṣe báyìí bí ẹni tí wọ́n sọ pé ó ṣe òun kọ́ ló ṣe ọ̀rọ̀ nǹkan ìtẹ̀ ṣẹlẹ̀ fúnra rẹ̀ ní kí pé bóyá kínní o bọ́tẹ̀ bóyá ẹni ẹ jáde ó wá ń jó ẹ jẹ́ kí n sọ fún yín tó bá jẹ́ pé irú ẹni yẹn náà nírú kan báyìí ṣẹlẹ̀ sí ẹni tí wọ́n ní wọ́n mú ní Èkó yẹn ó máa ṣe jù bẹ́ẹ̀ lọ ẹ máa sòótọ́ ẹ kò tí ẹ máa sòótọ́ bí ò bá jẹ́ ẹ̀kan ẹ kò tí ẹ máa sòótọ́ àwọn pípù yìí kò sí ẹni tí nǹkan ṣẹlẹ̀ sí nínú wọn tó bá jọ ń jà báyẹn tí wọn ò ní jáde wá máa jó ó ti wà nú ẹ̀jẹ̀ wọn ó ti wà nú omi ara wọn ó ti mísì mọ́ ẹ̀jẹ̀ ó ti mísì mọ́ gbogbo ara wọn wọ́n máa jáde ṣé èmi lè ìwọ ọ̀tá mi tí nǹkan bá ṣe wọn bí mi dá kí n máa dunnú kí mo fẹ́ dunnú fún kí mo fẹ́ gbà lórí ẹ̀ bọ́t ó ti wà nú ẹ̀jẹ̀ gbogbo tó jọ ń ṣe fracas yẹn ẹ wá sọ pé ẹni yẹn gan náà bí ìnáwó tó jẹ́ pé irú ẹni yẹn ló ṣe nǹkan báyìí ṣẹlẹ̀ sí òǹkó kódà á ti gbàwèèyàn lọ sí Èkó yẹn ẹ máa sòótọ́ àwọn kan wá lọ ń ṣépè ẹ wá ń ṣépè ní ẹni tí mi rò pé ní ẹ mọ ọmọ ẹ ó mẹsẹ̀ o irú èyí tẹ wá ń ṣépè yẹn ẹ bá lọ wo ẹ̀yìn kẹ ló wo àrà tó fira wọn dá àkẹ tó máa ṣépè kẹ wá wo lẹ́yìn tó bẹ́tẹ̀ tí èèyàn kan tí wọ́n irú tóun náà tí wọ́n jà amọ̀rú nǹkan tí amọ̀rú ipa pàtàkì tí ẹni tó ń lọ jalè yìí tó kó ẹ máa sòótọ́ bí ò tẹ̀ jẹ̀ kan ẹ máa sòótọ́ ẹ má máa fi gbogbo ẹ̀ ṣe pé torí pé ó ṣe kinní kan ó ṣe kinní kan ẹ má ṣe pé wọ́n jó èèyàn míì náà ni á ti gbàjó wọ́n jọ ń yọra wọn ni wọ́n jọ ń ṣọ́ra wọn lọ́wọ́ wọ́n ṣọ́ra wọn lẹ́sẹ̀ ni ọlọ́run èmi àti yóò dẹ̀ ní ṣubú fún ọ̀tá yọ̀ èmi àti yín àní ṣubú fún ọ̀tá yọ̀ transfer tó ń ṣe yìí ó lè jẹ́ bẹ́ẹ̀mi tẹ̀ ṣe bó jẹ́ pé lóòótọ́ ni mo tẹ̀ wá ṣe transfer tó jẹ́ fake
kó bá wá pé mo ṣe transfer lówó wọlé lẹ wá rí mi nǹkan tó ń ṣe fún arábìnrin wọn ò lè ṣe fún mi ó kò ṣe transfer kò wọlé ókè o tí mo wò pé lóòótọ́ ni ó yá gbowó ẹ̀ náà máa bá tiẹ̀ lọ ó kẹ́kù dẹ̀ máa lọ bẹ́ẹ̀ mi ṣe ń bá lọ rajà mi ò ṣe transfer rí èmi ó níbi tẹ́mi tí ń bá wọbẹ̀ báyìí ń bá fẹ́ gba 2 million bá gba 3 million káàṣì ni máa gbà lọ́dọ̀ àwọn POS mo níyàn kan tó pé bá ti pè báyìí bó jẹ́ 3 million mo fẹ́ gbà báwo máa kó fún mi ni torí transfer yẹn ń gbà mí ẹ dúró kò ní wọlé mo ti rẹ́ bíbí mo ti rajà tí kúmọ̀ ìrajà láwọ́ láti Ìbàdàn wàhálà transfer ò wọlé ó fọjà ẹ̀ ńlẹ̀ ó lọ sí Ìbàdàn ọjọ́ kẹta ló ṣẹ̀ wá gbé so kí ọ̀nà kó máa ṣàánú èèyàn ni èèyàn ò lè fi ó lè lọ mí lóòótọ́ mo ṣe transfer fún ẹ kò wọlé ó bá dẹ̀ sọ fún mi ẹ̀tọ́ mi ni pé kí n kọwọ́ bàpò kí n fún ẹ lówó owó ẹ̀ padà ṣíkè náà kóríkà kùdí àmọ́ bá tiẹ̀ lọ rí pé tẹ́ ẹ bá wádìí ọ̀rọ̀ yẹn kò yẹ kó jẹ́ pé transfer bó ṣe transfer fún ẹ kò wọlé ló máa ń fa gbogbo disgrace tán disgrace ara àti pé kò ṣe transfer tó wò bá ókè wá jẹ́ fake fake alert náà ló wọlé àbí mi mọ bó ṣe sọ ẹ lọ wo fídíò ẹ dáadáa èyí ò lè parọ́ mọ́ mi kódà bá mo ṣe transfer kò wá wọlé nǹkan tí máa sọ fún ẹ pé ó yá gba owó mi màá ṣètò ẹ̀ màá dẹ̀ kú òǹbẹ torí ara èmi kẹ́mi kọ́ lára mi ò tẹ̀ fábùkù àpọ́nlé lára dẹ̀ ń fẹ́ so ẹ wá sọ àǹkó tó ń bí mi inú pé kẹ wá máa sọ pé bí ká jẹ̀bi ká kú kọ́ kò yẹ kó ṣe báyẹn ẹ má jẹ́ pa ọ́tọ̀ bó jẹ́ arábí náà ni nǹkan tó máa ṣe àtújù yẹn lọ àtújù yẹn ní nǹkan tẹ́ ẹ̀ bá ṣe ẹ̀yìn tẹ́ wọ́n ń pariwo yẹn ó yẹ kẹ́ ẹ sọ fún èkìní kẹ́ ẹ bá arábí sọ̀rọ̀ kọ́ yé jà mọ́ kẹ́ ẹ bá wọn parí ẹ bá kejì sọ̀rọ̀ ókè tó ti ń jà ní ìsìn mi ò bá wọn ti gba gold mi ò bá wọn dẹ̀ ti gba wọn ti gbowó lórí ẹ̀ bí i billions of naira náà ti sọ fún wọn lórí bọ́n ṣe bára wọn jà tó ń gbé ọmọ ara wọn ṣépè yẹn kò sí nǹkan kan nínú ìjà kò sí nǹkan kan nínú ìjà máa ń lé oríire sẹ́yìn ó máa ń lé oríire síwájú fún yàn ni a máa ó bá jà báyìí ògo ẹ ti fẹ́ tàn akọ̀tì ògo yà akọ̀tì ẹ̀ tí wàá dúdú dáadáa mẹ́ràn lọ́wọ́ ni ìjà ò dáa ẹ̀ dẹ̀ máa wá sí online ẹ̀ wá máa jà ẹ gbọ́ ọmọ ṣépè láàárọ̀ ẹ gbọ́ ọmọ ṣépè lálẹ́ ẹ gbọ́ ọmọ ṣépè lọ́gànjọ́ òru kò sérè ń bẹ lágbára lọ́wọ́ Ọlọ́run nǹkan tá a máa ṣe táyé máa fi da epo sálà wa èèyàn máa ń ṣọ́ ni bí mo ṣe wà yìí mo fẹ́ sọ sítórì kan fún yín ibi tí mo ti máa ń rajà àwọn ọmọ yẹn wọ́n rí pé máa rajà gan nǹkan tí mo sọ fún yín pé kéèyàn máa sá fún iṣẹ́ rí èèyàn nǹkan mi èèyàn ti ṣe tó bá mọ̀ pé bí mo ṣe wà yìí èèyàn mẹ́rin ló mọ̀ mí but wọ́n bá gbé fọ́tò mi sí online lénìí àwọn tó máa jáde pọ́n mọ̀ mí mọ̀ pọ́n pọ̀ but ní èmi kára mi kún mi ò mọ̀ ẹ mọ̀ mi ò kára mi àwọn kan máa celebrity làwọn but mo mọ̀ pé tó bá gbé fọ́tò mi báyìí àwọn tó máa mọ̀ mí á pọ̀ tó bá bá mi aṣọ yìí àwọn dẹ̀ ní lọ́wọ́ o mo níbo ló ti rí ó ní wọ́n dáṣì ọ̀hún ni ó kì í jẹ́ ń wò ó bá aṣọ tó kó wá ní ọmọ yẹn ó tó aṣọ tí n bá kà ní ọdún yẹn lọ́hùn wọ́n lọ bí 2 years sísìn aṣọ à ń wọ aṣọ bíi 1 million plus ní 1 million plus bá fẹ́ rà á but òun fẹ́ ta níta sọ́lẹ̀ bó ló ti wọ́n aṣọ yìí kìíní kan dá wọn kìíní kan ó ṣàṣọ̀rọ̀ yẹn mo ní rárá wọ́n ní máa gbé lọ ẹ mọ̀ ojú kò fẹ́ kọ́ ṣe ni mo wò pé Kẹ́mi Bùkọ́lá mọ nǹkan tó ń ṣe o aṣọ àlà ló wọ ọmọ ìkáyé da epo sálà ẹ o mo kọ̀ tiẹ̀ mo fúnra mi ní ọpọlọ ni mo ní mi rà mo délé mo á sọ fún àwọn mi mọ́ bẹ́ẹ̀ má ra bóyá lọ jìnnì mo ní náà wò ó mo ní bó ló ti rí ó ní àwọn òyìnbó tí wọ́n kọjá wá àwọn náà kó fún àwọn náà dáṣì àwọn kìnnìkan láwọn aṣọ ńláńlá bí mi ṣe aṣọ yẹn lọ́dún yẹn nìyẹn ẹ má jẹ́ parọ́tọ̀ ìkojú oṣù méjì wọ́n ṣe kó àwọn bọ́ìsì yẹn nìyẹn níbi tó ti ń tajà
wọ́n lóṣù kan ní kirikiri wọ́n wá bẹ̀rẹ̀ sí ń dárúkọ gbogbo àwọn tí wọ́n raṣọ tó ń taṣọ fún 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 ní àárín ibi táwọn wà yẹn ṣọ́ọ̀bù tó ń wà yẹn wọ́n tún máa ń taṣọ fún àwọn èèyàn kan tó tún wà ní agbègbè wọn aṣọ wa jẹ́ pé aṣọ bí 150 ní ìsìn wọ́n á sọ ọ́ lẹ̀ ní 50,000 aṣọ bí 50,000 wọ́n á sọ ọ́ lẹ̀ ní 10,000 bọ́nà má ṣe kó mi yọ nìyẹn ohun tí èèyàn bá wọṣọ aṣọ àlà tó bá ti wọṣọ àlà má jẹ́ ká dẹ epo sí èèyàn gbọ́dọ̀ máa ṣọ́ra ni nígbà tá jẹ́ ìmìíràn ọmọbìnrin yẹn nígbà tó ní mo ṣe fẹ́ kà láti ẹ wá ókè owó lẹ́ẹ̀kẹsẹ̀ máa kọ́ ọ́bà pò ní máa fún wọn lówó wọn kò sí wàhálà kò sẹ́jọ́ tó wá pé fẹ́ kà láti ní o kò sẹ́jọ́ ó lè jẹ́ pé kò wọlé ni ó wọ mi tiẹ̀ fẹ́ mọ̀ gbà owó ẹ̀ ni máa fún oníkìkì pàdé ẹ̀ máa lọ bó ṣe yẹ kó lọ lágbá lọ́wọ́ Ọlọ́run èmi àti yín aṣọ àlàtàwò ayé ò ní depo sí ẹni tó ga ni èṣù ń wá láti fà lulẹ̀ ní ọjọ́ ẹ̀ lọ́run lẹ́sìn bó ṣe yẹ pé òun aṣọ ìkẹ́mi náà bẹ́ẹ̀ mọ́ ní ìsìn á ní àbájọ tó ń ṣe nǹkan báyìí tó ń ṣe nǹkan báyìí àṣẹ ẹrù olè gbogbo kan tí mo kọ ọ̀rọ̀ ní mo lé Kẹ́mi Bùkọ́lá orí ò ní gbàbọ̀dé o àwọn aṣọ tó dẹ̀ fáìn torí pé mo máa ń rà torí pé ó fáìn òun ló wá bá mi wọ́n ti jí gbogbo wọ́n ti jí síbì kan ó wá mú mi lọ́bẹ̀ mo aṣọ ó pọ̀ mo ní bó lè ti rí aṣọ yìí báyìí pé mo ti ra ni bí àmọ́ mi máa wà lẹ́wọ̀n gbogbo ọjà ṣọ́ọ̀bù iná máa kó tọ́ wọ́n máa bínú pé olúwa ẹ̀ jí ni fún ẹ̀yin tẹ́ ẹ máa ra ọjà tẹ́ pé ẹ máa rajà níbi kan àwọn ọmọ kan á wá kọjá fún yín tẹ́ ẹ rà lọ́wọ́ wọn ẹ ṣọ́ra yín o ọjọ́ gbogbo àwọn tó ń rajà lọ́wọ́ àwọn ọmọ yẹn ìgbà wọn máa kọ́ tiẹ̀ wá bẹ̀ tí mo mọ̀ dáadáa ẹ̀ẹ̀kan ẹyọkọ ló rà ó mọ iye tó ń san ó èsù pàǹtí ọjọ́ méjì ló tún sanwó sáyé gbogbo á máa dáa tó bá fi kọ lọ̀ yín ẹ máa wádìí ẹ̀mí ń ra nǹkan bó ṣe wà ó lè wá gbé fóònù bá mi kí n rà lọ́wọ́ ẹ̀ mi ò tiẹ̀ ra nǹkan àlòkù tó kò bá mi ní stáàmù mo máa ń rà ń gbà pé ń bá ti rà bá ọjọ́ kejì bá bàjẹ́ tuntun màá rí tó ti máa rà ni bó jẹ́ ọgbọ́n kí n máa po ibi mọ́nú kí n máa dáwọ́ ẹ̀ sínú kóló màá rí pé tuntun ni mo rà kò sẹ́ni tó máa sọ pé nǹkan ń sọnù àbí mo lọ rà níbì kan kìíní kan tó lágbá lọ́wọ́ Ọlọ́run à ń ṣoríire ẹ ká mọ̀ nǹkan tá à ń ṣe ẹ má máa wá síta pé kìíní kan nǹkan tó yẹ ká ẹ ṣe ni pé bí eré ti ṣẹlẹ̀ ní ìsìn ẹ̀ẹ́dẹ́yìn tó lè bá wọn parí ìjà kán yé ṣe rándanràndan kán yé ṣépè fún ọmọ ara wọn kán yé máa eléyìí tí ó yẹ kẹ́ fi máa sọ̀rọ̀ gidi ọ̀rọ̀ bí Nàìjíríà ṣe bàjẹ́ yìí bí ebi ṣe ń pa wá yìí bí láti ṣe di 70,000 yìí 71,000 yìí bí cement ṣe di 70 kìíní kan kẹ́ ẹ bá wọn sọ gbogbo ọ̀rọ̀ gidi wà lẹ́nu yín ìjọba máa tẹ́tí sí yín bọ́tí irọ́ ni ibi tí àwọn èèyàn fẹ́ kẹ́ ẹ fojú sí irọ́ ni ibòmíì lẹ gbójú lọ ibòmíì lẹ gbójú lọ nípa ọ̀rọ̀ sísọ ńgbà mi ó máa ń sọ̀yàn di èèyàn yẹpẹrẹ nínú àwọn tó ń sọ ní ìsìnígbà kan tẹ̀lé wojú wọn pẹ́ méjì ìbọn ní ìsìn wọn ti dèèyàn yẹpẹrẹ nípa à ń sọ̀rọ̀ nípa mo lè sọ̀rọ̀ èmi ni mo mọ̀rọ̀ sọ èmi mo ṣe kinní kan adẹ̀rí wọn náà nígbà tó ń dá wọn jókòó náà báyìí ṣe falafala náà láì kò rí bẹ́ẹ̀ o mo sọ pé ọ̀rọ̀ yẹn tá a bá wò dáadáa ẹnu mi kọ́lẹ̀ ti máa gbọ́ pé ìyá tíṣà ṣe kíni ìyá tíṣà kú ìyá tíṣà lájẹ́ ẹnu mi kọ́lẹ̀ ti máa gbọ́ pé ìyá ọba àbí ìyàwó ọba ó lájẹ́ ṣùgbọ́n ẹ lọ wo fídíò ẹ dáadáa ayé ò ní di ẹrù wúwo sí ẹrù èmi àti yín lágbára lọ́wọ́ Ọlọ́run ẹ ká yọ ara máa ṣe nǹkan láyé jẹ́jẹ́ láyé gbà ayé ò fẹ́ gírígírí bọ́lá lọ tá àrọ́kọ̀ ayé ò fẹ́ gírígírí èmi ni mo lè sọ èmi ni mo tó yìí ayé ò fẹ́ bẹ́ẹ̀ o ayé ò fẹ́ báyẹn ayé ò fẹ́ ká rẹrù ká sọ ṣùgbọ́n Ọlọ́run òun ló ń báyàn gbẹ́rù lágbára wa á dára fèmí àti yín o ẹ wá bẹ́ẹ̀ mi rajà ẹ wá ro oúnjẹ iléeṣẹ́ wa ẹ wá gbẹ́rù yín ibikíbi tó bá fẹ́ gbẹ́rù yín lọ ẹrù yín ò ní sọnù ó máa débẹ̀ láyọ̀ àtàlàfíà ẹ wá bá a dúró pọ̀ iléeṣẹ́ Kembi Fashion Empire ẹ wá ra aṣọ ẹ wá ra jewelries ẹ wá ra gèlè ẹ wá ra tọ̀bà lóríṣiríṣi
iléeṣẹ́ food mart Kembi food mart ẹ wá bá oúnjẹ, iléeṣẹ́ Kembi logistic ẹ wá bá dòpẹ́ wá gbẹ́rù yín láàrin Nàìjíríà àti lókè òkun. Gbogbo ẹ̀ láti ń ṣe bísínẹ́sì wa lágbára lọ́wọ́ Ọlọ́run. Gbogbo ẹ̀ tẹ́ ń bá mi rajà gbogbo ẹ̀ tẹ́ ti bá mi rajà láyé lágbára lọ́wọ́ Ọlọ́run, ògo yín máa búyọ. Mo dúpẹ́ lọ́wọ́ yín o, ẹ ṣé. Ní ọjọ́ Friday a máa polówó àwọn Swiss lace kan ó ga. Lọ́jọ́ Friday a máa polówó àwọn fine lace. Ẹ kú jẹ́rìí ọmọ yín Kẹ́mi Bùkọ́lá, olólùfẹ́ yín, àbúrò yín. Ẹ jẹ́rìí mi pé gbogbo wọn tí bá gbé wá sórí ètò yìí tí mo gbé wá tí mo wá fi wọ̀nyí kọ̀ǹfàmà ni débẹ̀débẹ̀ ni. Ẹ ṣé o, ó dàbọ̀.